irọ́ tó jìnnà sóòótọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé ti gba òmìnira o, kẹ́ẹ̀yé tẹ́tí sí ròyìn òféègé tí wọ́n ń gbé kiri. Ó lágbára o, bílíọ̀nù kan náírà, ohun ìjagun, ọkọ̀ Hilux àti ṣíṣe àtúnṣe sí àwọn òfin kan lọ́nà tí ó ṣègbè lẹ́yìn àwọn agbébọn lohun táwọn ajínigbé ń béèrè lọ́wọ́ ìjọba kí wọ́n ó tó tú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà láhàámọ́ wọn sílẹ̀. Ẹ gbọ́, ṣé kíjọba ó fún wọn? Àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ ìgbésẹ̀ ìdúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé. Wọ́n béèrè fún ìtúsílẹ̀ òmìnira àwọn olùfarakásá. Ní kánmọ́nkóbó, ẹ yá tètè dóòlà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé. Ẹ tètè yanjú ẹ̀ láàrin ara yín. Saheed Òṣùpá ló sọ fún ìjọba bẹ́ẹ̀. Tí ò bá lọ́wọ́ nú ni wọn ò bá jẹ́ kí n lọ kojú àwọn ajínigbé, tí wọn ò bá sì tètè gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé. Máa ka orúkọ àwọn olóṣèlú tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípìnlẹ̀ Ọ̀yọ́. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìkunlẹ Abiyamọ o, àwọn olùjọsìn tó jẹ́ jíjígbé sálọ ní Ṣọọṣi ECWA nípínlẹ̀ Kwara kú sígbèkùn àwọn ajínigbé-Agbebọn. Lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́, tí ẹ bá gbé ìgbésẹ̀ láti pa àwọn agbésùnmọ̀mí náà run, ó lè yọrí sí pípa àwọn ọmọdé tó wà níbẹ̀ run. Akpabio ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Àwọn ọkùnrin 8 fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 16 16 years lájọṣepọ̀ nípínlẹ̀ Anambra. Àwọn agbébọn ṣèkọlù sí alága ẹgbẹ́ òṣèlú Accord Party Asiri Awon ní ìjọba ìbílẹ̀ Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ panápaná yọ òkú ọkùnrin kan tó kú sínú kànga lákòókò tó ń gbìyànjú láti yọ fóònù rẹ̀ tó bọ́ sínú kànga nípínlẹ̀ Kano. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Irọ́ tó jìnnà sóòótọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé ti gba òmìnira o, kẹ́ẹ̀yé tẹ́tí sí ròyìn òféègé tí wọ́n ń gbé kiri. Lánàá òde yìí làwọn oníròyìn àtẹnudẹ́nu kan gbé kiri pé àwọn gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí àwọn ajínigbé-agbébọn jí gbé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ti gba ìtúsílẹ̀ lẹ́yìn tí ìjọba san owó ìdóòlà wọn. Àwọn kan tilẹ̀ ní ńṣe níjọba gbà pẹ̀lú wọn láti fi wọ́n sílẹ̀ kí àwọn náà sì fi àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sílẹ̀. Onírúurú ìròyìn òkèèrè bíi eléyìí ló ti dá awuyewuye sílẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani náà tó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nílùú Ahoro Ẹ̀sìn àti Yawọta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́, níbi tí wọ́n ti ṣekú pa olùkọ́ kan àti ọlọ́kadà kan tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi mọ́ ọ̀gá iléèwé lóbìnrin lọ. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló ti lé ní ọ̀sẹ̀ méjì báyìí tí onírúurú ìgbésẹ̀ bíi ìwọ́de ìfẹ̀hónúhàn léyìí táwọn èèyàn lẹ́gbẹ́lẹ́gbẹ́ bí ẹgbẹ́ àwọn olùkọ́, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó fi mọ́ àwọn èèyàn ìlú ni wọ́n darapọ̀ jáde fẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ náà láti jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ ó sa gbogbo ipá wọn láti dóòlà àwọn èèyàn náà tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òótọ́ ni fọ́nrán fídíò kan táwọn èèyàn kan pín káàkiri orí ayélujára wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti gba òmìnira. Kọmíṣánná fétò ìròyìn àti ọgbọ́n inú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí gómìnà Ṣèyí Mákindé sì ń tẹ̀síwájú akitiyan rẹ̀ láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà kúrò lákàtà àwọn ajínigbé. Ọmọọba Dọ̀tun Oyèládé ní ìgbìyànjú ìjọba sì ń tẹ̀síwájú láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé padà wálé ní àlàáfíà gẹ́gẹ́ bí ìrètí àwọn èèyàn. Àmọ́ ṣùgbọ́n títí di àsìkò tí òun sọ̀rọ̀ yìí, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà ṣì wà nígbèkùn àwọn ajínigbé. Ó wá rọ àwọn èèyàn láti yàgò fún ìròyìn tó lè ṣì àwọn èèyàn lọ́nà àti pé kí àwọn èèyàn ò tẹ́tí sí ìròyìn láti ọ̀dọ̀ ìjọba. Ó lágbára o, bílíọ̀nù kan náírà, ohun ìjagun, ọkọ̀ Hilux àti ṣíṣe àtúnṣe sí àwọn òfin kan lọ́nà tí ó ṣègbè lẹ́yìn àwọn agbébọn lohun táwọn ajínigbé ń béèrè lọ́wọ́ ìjọba kí wọn ó tó tú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó wà láhàámọ́ wọn sílẹ̀. Ẹ gbọ́, ṣé kíjọba ó fún wọn? Ìbéèrè
ohun tí àwọn ajínigbé-agbébọn tó ṣèkọlù sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní abúlé yàwọ́ta àti ahoro ẹ̀sìn-ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń béèrè lọ́wọ́ ìjọba kí wọ́n tó lè tú àwọn èèyàn tí wọ́n wà nígbèkùn wọn sílẹ̀ ló ti dá awuyewuye sílẹ̀ báyìí táwọn èèyàn ti ń kọ onírúurú ìhà sí àwọn nǹkan náà tí àwọn ajínigbé-agbébọn ọ̀hún béèrè fún láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí fọ́nrán fídíò tí abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ̀rọ̀ sọ pé tí ẹ̀yin bá jẹ́ ìjọba ṣé ẹ lè ṣe é ọ̀rọ̀ náà ló dàbí ìbéèrè tí ó mú ìbéèrè lọ́wọ́ ó ní nígbà tí àwọn ajínigbé bá ń béèrè fún ohun ìjà olóró owó ńlá àti ṣíṣe ohun tí ó tako òfin tí ó lè ṣe àkóbá fún ọjọ́ iwájú ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí owó ìdóòlà ìtúsílẹ̀ àwọn tí ó wà lákàtà gẹ́gẹ́ bí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ohun tí àwọn ajínigbé náà béèrè fún lọ́wọ́ ìjọba ní bílíọ̀nù kan náírà eléyìí yóò jẹ́ sísan sí àpò ìfowópamọ́ kan ní orílẹ̀-èdè olómìnira Benin ìtúsílẹ̀ àwọn ajínigbé tó wà ní àhámọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọgbà ẹ̀wọ̀n Agodi àti Abolongo ọkọ̀ bọ̀gìnì akérò Hilux méjì pẹ̀lú àtúnṣe sí àwọn òfin ìpínlẹ̀ ọ̀yọ́ kan sí bí wọ́n ṣe fẹ́ wọ̀nyí ni ohun tí àwọn ajínigbé-agbébọn náà béèrè lọ́wọ́ ìjọba láti ṣe ṣáájú ìtúsílẹ̀ àwọn èèyàn tí wọ́n wà nígbèkùn wọn ọ̀rọ̀ náà ló ti wá di ohun tí àwọn èèyàn ń gbẹnu sí sọ ìhà tí wọ́n kọ sí bí àwọn èèyàn kan ṣe ń sọ pé kí ìjọba ó ṣe ohun kan náà tí wọ́n ń béèrè fún làwọn èèyàn míì takò pé ìjọba ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o wọ́n ní ṣíṣe bẹ́ẹ̀ dàbí ẹni gbẹ́ wọn léyìn eyín náà ni wọ́n ó sì padà wá fi tún géni jẹ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ náà kí ni èrò tiyín àti pé kí lẹ̀yin rò pé ó yẹ kí ìjọba ó ṣe. Àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ kọ ìgbésẹ̀ ìdúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé wọ́n béèrè fún ìtúsílẹ̀ òmìnira àwọn olùfarakásá ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́rú Wednesday kọ àbá tó ní pé kí ìjọba ìpínlẹ̀ ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn tó jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lọ lásìkò ìkọlù sílùú ahoro ẹ̀sìn-ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ oríire l'Ógbómọ̀ṣọ́ lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí ó pè fún ìtẹpámọ́ iṣẹ́ ìdóòlà kí àwọn olùfarakásá tí wọ́n jí gbé sá lọ nínú ìkọlù nílùú náà bá a fi lè jẹ́ títú sílẹ̀ ìwà ojútùú ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló wáyé lẹ́yìn àbá ọ̀rọ̀ ìlú tó ṣe pàtàkì ní kánmọ́nkóbó tó jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ aṣojú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ tó ń ṣojú ẹkùn oríire Johnson Ogundele lásìkò ìpàdé àpérò ní kòpẹ́kòpẹ́ tí ilé ìgbìmọ̀ asòfin wọlé padà lẹ́yìn ìsinmi ọdún sálà ọdún iléyá Eid-el-Kabir àkórí àbá náà ní iṣẹ́ pàtàkì fún ẹ̀ka ìjọba tó ń gbé òfin ró nípasẹ̀ ọ̀nà ètò ààbò rẹ̀ láti gbé ìgbésẹ̀ gbígbógun ti ìkọlù àwọn agbébọn lemọ́lemọ́ tó ń wáyé láwọn ìlú lábẹ́ ìjọba ìbílẹ̀ oríire l'Ógbómọ̀ṣọ́ láti ìbẹ̀rẹ̀ ọdún 2026 àti láti tẹpámọ́ iṣẹ́ ìdóòlà àti ìtọpinpin lójúnà láti jẹ́ káwọn olùfarakásá tí wọ́n jí gbé nínú ìkọlù àìpẹ́ yìí nílùú ẹ̀sìn-ẹ̀lẹ̀ aláwùsá àti yàwọ́ta rí ìtúsílẹ̀ èyí tó ń tọ́ka sí ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń fojoojúmọ́ peléke sí láwọn apá ẹkùn ìjọba ìbílẹ̀ náà nígbà tó ń gbé àbá náà kalẹ̀ Ògúndélé mẹ́nuba ìkọlù ọjọ́ 15 oṣù karùn-ún sílùú ahoro ẹ̀sìn-ẹ̀lẹ̀ níbi tí adìyàmọ́ra agbébọn ti ṣèkọlù sáwọn iléèwé lásìkò tí wọ́n wà níléèwé tí wọ́n sì ṣekú pa olùkọ́ kan àti ọlọ́kadà nígbà tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ girama akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn olùkọ́ sálọ aṣòfin náà ló fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ lágbègbè náà ó sọ wípé ìjọba ìbílẹ̀ oríire ti ń dojú kọ ìṣẹ̀lẹ̀ láabi ìkọlù àwọn agbébọn lemọ́lemọ́ láti oṣù kìíní tó fi mọ́ ìkọlù sí igbó ọba tó wà nílùú ọlọ́ka níbi tí wọ́n ti ṣekú pa àwọn aṣọ́gbó 5 ó lo àsìkò náà láti gbóríyìn fún gómìnà Ṣèyí Mákindé fún ìdásí kánmọ́nkóbó rẹ̀ dídarí ikọ̀ elétò ààbò lọ agbègbè náà gbígbé ìgbésẹ̀ iṣẹ́ ìdóòlà àti bó ṣe ṣàbẹ̀wò sáwọn ìlú tó farakásá ó pàrọwà fún ìjọba ìpínlẹ̀ láti túbọ̀ tẹpámọ́ṣẹ́ àtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò àti láti ṣe ìdásílẹ̀ ibùdó ológun láàrin àti lágbègbè àwọn ìlú tó wà nínú ewu àti àwọn kọ̀rọ̀kọ̀ndú inú igbó aginjù lágbègbè náà ilé ìgbìmọ̀ asòfin tún ké sí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ ìgbàlódé àti àjọ subeb tó ń rí sí ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ láti tètè pèsè ètò ààbò láwọn iléèwé tó súnmọ́ ìtòsí àwọn inú igbó aginjù àti àwọn ìletò ẹnu ibodè káàkiri ìpínlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin náà tún pàrọwà fún ìjọba
láti rí àwọn iná sólà fétò ààbò kọ́ odi yíká àwọn iléèwé kí wọ́n sì fi àwọn ẹ̀rọ kámẹ́rà CCTV sáwọn iléèwé tó wà nínú igbó tí kò sí ààbò tó dájú àti láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ ikọ̀ pàjáwìrì fún àwọn iléèwé ìjọba àti tàládàáni jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Wàyí o, ilé ìgbìmọ̀ aṣòfin kọ àbá àti ìpè fún kí ìjọba ìpínlẹ̀ ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn tó jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ lọ lásìkò ìkọlù sáwọn ìlú níjọba ìbílẹ̀ Oríire. Ẹni tó ń sì kejì àbá náà, adarí ọmọ ilé tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin Sanjọ́ Adédoyin tó ń sojú ẹkùn gúúsù Ògbómọ̀ṣọ́ ti pè fún àkọ̀tun ìpè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó rọ ìjọba àpapọ̀ láti yọ gbogbo ìṣòro tó ń ṣe ìdènà ìdásílẹ̀ rẹ̀. Ẹni tí òun náà dá sí àpérò náà, Olúbísí Olúrántí tó ń sojú ẹkùn àríwá Ògbómọ̀ṣọ́, ṣe bẹ́ẹ̀ gbóríyìn fún ìgbésẹ̀ gómìnà Mákindé àtàwọn àjọ elétò ààbò, ṣùgbọ́n tó tẹnumọ́ ìṣe pàtàkì dídarí àwọn ikọ̀ elétò ààbò lọ sáwọn ìlú náà tó wà lábẹ́ ewu lójúnà láti dènà àwọn ìkọlù míì tí ó lè fẹ́ wáyé. Ní kọ́mọ́nkóbó, ẹ yára tètè dóòlà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé. Ẹ tètè yanjú ẹ̀ láàrin ara yín. Saheed Òṣùpá ló sọ fún ìjọba bẹ́ẹ̀. Gbajúgbajà ìlúmọ̀ọ́ká akọrin fújì Saheed Òṣùpá ti pariwo síta lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Saheed Òṣùpá ló ké pe ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti tètè yára dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé nílùú Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Yáwọ́ta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Òṣùpá nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ní àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò mọwọ́ mọ ẹsẹ̀ nínú ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. Ó ní gbogbo ọgbọ́n àti ohun gbogbo tí ìjọba bá lè ṣe ni kí wọ́n ó ṣe láti rí dájú pé wọ́n gba àwọn ọmọ ọlọ́mọ náà sílẹ̀. Ó ní àwọn ọmọ tí ìyá àti bàbá wọn ò jẹ nínú owó ìjọba pé ṣé èèyàn máa ń wáyé dáràn ni. Ó ní àti ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n ó yanjú ẹ̀ láàrin ara wọn, kí wọ́n ó gba àwọn èèyàn náà tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé sílẹ̀. Ó ní àwọn èèyàn kan sọ pé kí ìjọba má negotiate. Ó lóun ní tòun faramọ́ kí wọ́n ó negotiate, kí wọ́n gba àwọn ọmọ ọlọ́mọ náà sílẹ̀, tí wọ́n bá wá gbà wọ́n tán kí wọ́n ó máa yanjú ìyókù láàrin ara wọn. Ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé náà ló wáyé lọ́jọ́ 15 oṣù karùn-ún tó kọjá níbi táwọn jàǹdùkú agbébọn ti ya bo ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọ onítẹ̀bọmi Baptist Nursery Primary School ní Yáwọ́ta níbi tí wọ́n ti jí èèyàn tó lé ní 40 gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn ń sọ nípa rẹ̀, pàápàá jùlọ lẹ́yìn tí àwọn agbébọn náà ṣe àfihàn fídíò ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé, ọ̀gbẹ́ni Michael Oyedokun, èyí tí wọ́n bẹ́ orí rẹ̀. Fídíò ọ̀gá ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ arábìnrin Rachel Alamu níbi tó ti ń bẹ ìjọba àtàwọn lájọlájọ láti dóòlà àwọn tó wà lákàtà ajínigbé náà tó ń jẹ́ káwọn èèyàn tó máa sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ní ti gbajúmọ̀ olórin náà, Òṣùpá ní kí ìjọba rí i pé wọ́n sa gbogbo ipá wọn láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti wá sọ pé ọ̀rọ̀ gidi ni gbajúmọ̀ olórin náà sọ, tí àwọn náà sì kín lẹ́yìn pè fún ìtúsílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ tí wọ́n wà lákàtà ajínigbé ọ̀hún ní kànmọ́nkóbó. Tí ò bá lọ́wọ́ nínú ni wọn ò bá jẹ́ kí n lọ kojú àwọn ajínigbé, tí wọn ò bá sì tètè gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé. Máa ka orúkọ àwọn olóṣèlú tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìgbòho Òòṣà owó baba dami ti halẹ̀ pé òun máa tú àṣírí orúkọ àwọn olóṣèlú tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ síta. Ajìjàgbara náà sọ èyí nígbà tó ń bá àwọn alákòóso tuntun fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà náà sọ̀rọ̀ lábẹ́ ìdarí Akínsóyè Babátúndé ní ilé rẹ̀ tó wà ní agbègbè Sókà ní Ìbàdàn lọ́jọ́rú Wednesday. Nínú fídíò tí Wisdom TV gbà tí ó sì ti ń lọ káàkiri báyìí, Ìgbòho sọ pé òun ti fi ara òun kalẹ̀ láti lọ kojú ìjà sí àwọn jàǹdùkú agbébọn ọ̀hún ní ibi ìfarapamọ́ wọn, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ kò fọwọ́ sí i. Ó sọ pé òun ò béèrè owó kankan lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé fún ìjà láti gba àwọn ènìyàn 17 tí wọ́n jí gbé náà padà. Ó ní tí wọ́n bá jẹ́ kí òun wọ inú igbó lọ bá wọn ni wọn yóò sá dandan ni, wọn kì í ṣe ẹ̀mí àìrí tàbí afẹ́fẹ́, ènìyàn ni wọn, á sì lè lé wọn jáde. Mo mọ àwọn olóṣèlú tó wà lẹ́yìn wọn, tí wọn kò bá dáwọ́ iṣẹ́ búburú wọn dúró
máa dárúkọ wọn. Mo mọ̀ wọ́n dáadáa. Àwọn olóṣèlú ọ̀hún ló ń pèsè àwọn ohun ìjagun àti owó fún wọn. Ohun tí wọ́n ń ṣe sí Jonathan ni wọ́n tún ṣe sí Tinubu. Wọ́n fẹ́ jẹ́ kí ilé yìí ṣòro fún un láti darí. Wọ́n tún ń lo ìròyìn èké láti ba àwọn èèyàn lẹ́rù kí wọ́n sì ya àwọn alátìlẹyìn ààrẹ kúrò lọ́dọ̀ rẹ̀. Bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ kì í bá ṣe àmọ̀ sí wọn ni. Mo fi ara mi sílẹ̀ láti lọ kojú àwọn ajínigbé, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé rárá. Ó tẹ̀síwájú pé lẹ́yìn náà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún mi pé àwọn ajínigbé náà ní bí mo bá fi agbára lọ gba àwọn ọmọ náà, wọ́n máa pa gbogbo wọn. Bí wọ́n bá fẹ́ gba àwọn tí wọ́n jí gbé náà lóòótọ́, kí wọ́n jẹ́ kí èmi àti àwọn ọmọkùnrin mi lé wọn jáde nínú igbó tí wọ́n wà. Bóyá wọ́n máa lè dúró níbẹ̀ pẹ̀lú gbogbo bọ́ǹbù àti ohun ìjà agbára wọn. Ajìjàgbara náà tún sọ pé lẹ́yìn tí òun gbàṣẹ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún ètò ìdásílẹ̀ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ tí wọ́n pè ní ìrù ẹkùn, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kìlọ̀ fún òun pé kó má ṣe ṣiṣẹ́ kankan níbẹ̀ àti pé bí ó bá gbìyànjú láti lọ gba àwọn ọmọ náà ó lè fa ikú wọn. Ó ní lẹ́yìn tí mo dá ẹ̀ka ààbò ìrù ẹkùn sílẹ̀, ìjọba àpapọ̀ fọwọ́ sí i, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé kò sí ẹnikẹ́ni tó gbọdọ̀ gbé ìgbésẹ̀ láìsí ìmọ̀ àwọn. Ṣé a nílò láti dúró fún wọn kí wọ́n tó gba àwọn ọmọ wọ̀nyí? Ohun tó ń ṣe mí láàánú ní ipò àwọn tí wọ́n jí gbé náà. Kò sí ẹni tó lè jí èmi tàbí ẹbí mi gbé nítorí pé àwọn ẹbí mi wà ní Canada àti Germany. Kí ló dé tí màá fi máa bẹ̀rù? Ó ní pẹ̀lú gbogbo àwọn ààyè tó wà nínú ìṣèjọba Buhari, ó parí àkókò ìjọba rẹ̀. Kí ló dé tí wọ́n fi fẹ́ dá Tinubu ọmọ Yorùbá dúró kó má parí àkókò rẹ̀? Tinubu ni ó ràn mí lọ́wọ́ nígbà tí mo wà ní ìgbèkùn. Kí ló dé tí màá fi dojú ìjà kọ? Kí ló dé tí wọ́n fi fẹ́ ba ìjọba rẹ̀ jẹ́? Nírántí ní ọjọ́ 15 oṣù karùn-ún kò dín ní akẹ́kọ̀ọ́ 45 ní àwọn ajínigbé jí gbé lọ lákòókò ìkọlù tí wọ́n ṣe sí àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n kọlù ní Baptist Nursery and Primary School Yawota, Community Grammar School Ẹ̀sìnẹ̀lẹ̀ àti LA Primary School. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ìbànújẹ́ àti ìbẹ̀rù ti kún ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ náà. Wọ́n tún sọ pé àwọn aláàbò ti yí àwọn ọ̀nà tí àwọn ajínigbé lè gbà sá lọ ká lẹ́yìn tí wọ́n sá wọ inú igbó tó súnmọ́ àwọn agbègbè Oríire àti agbègbè Old Ọ̀yọ́ National Park. Olùkọ́ kan ní Baptist Nursery and Primary School Yawota, Elizabeth Ọlágòkè, sọ fún akọ̀ròyìn wa pé àwọn ajínigbé náà ń sọ Yorùbá, Haúsá àti Gẹ̀ẹ́sì aládàpọ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀, ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n jí gbé, Michael Oyedokun, jẹ́ pípa. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí Ìgbòho béèrè àṣẹ láti dá ẹ̀ka ààbò rẹ̀ tó pè ní ìrù ẹkùn Security Network sílẹ̀ gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá láti mú àwọn ọ̀daràn kúrò nínú àwọn igbó apá gúúsù ìwọ̀ oòrùn. Ó tún sọ pé òun ti ṣetán láti faramọ́ àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ gómìnà Ṣèyí Mákindé. Ìkunlẹ Abiyamọ o, àwọn olùjọsìn tó jẹ́ jíjígbé sálọ ní ṣọọṣi ECWA nípínlẹ̀ Kwara kú sígbèkùn àwọn ajínigbé-agbébọn. Ó mà ṣe o, àwọn olùjọsìn 5 tó jẹ́ jíjígbé sálọ lásìkò ìkọlù sí ṣọọṣi ECWA ní Òmùgọ̀, agbègbè Òrò Àgọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ti pàdé ikú òjijì nígbèkùn àwọn ajínigbé. Àlùfáà ìjọ náà, ẹni ọ̀wọ̀ Timothy Ọmọlé, fi tó àwọn ọmọ ìjọ létí nípa ìṣẹ̀lẹ̀ burúkú náà nínú àtẹ̀jíṣẹ́ sí orí ìkànnì ayélujára WhatsApp platform ìjọ náà. Ẹ̀wẹ̀, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún ìròyìn Daily Trust lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lálẹ́ ọjọ́rú Wednesday. Lára àwọn tó pàdé ikú òjijì náà ni ìyàwó pásítọ̀ abilékọ Rachel Olúwarẹ̀mílẹ́kún Ọmọlé. Àwọn olùfarakásá náà ni wọ́n wà lára àwọn olùjọ́sìn 8 tí ó jẹ́ jíjígbé sálọ nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn sì kọlù sí ṣọ́ọ̀ṣì náà lásìkò ìsìn ọjọ́ Sunday lọ́jọ́ 22 oṣù kẹta ọdún 2026. Gẹ́gẹ́ bí ẹni ọ̀wọ̀ Ọmọlé ṣe wí, ìròyìn náà ti sọ sínú ìpòrúru ọkàn àti ìbànújẹ́. Ó ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn òun lòun fi ń tó wọn létí pé lára àwọn èèyàn 8 tí wọ́n jí gbé ní ECWA Òmùgọ̀ lọ́jọ́ 22 oṣù kẹta ọdún 2026, àwọn 3 péré ló ṣẹ́kù sákàtà àwọn ajínigbé-agbébọn. Ó fi kún pé àwọn 5 yòókù ti wà pẹ̀lú Olúwa. Orúkọ àwọn olóògbé náà ni wọ̀nyí gẹ́gẹ́ bí àlùfáà ṣe fi orúkọ wọn léde. Elder Chief David Ọmọpariola,
olóyè Joseph Ibitoye Afáriogun, abilékọ Ìyábọ̀ Aníyì, ẹ̀dà Joshua Àkànbí Adéyẹmí àti abilékọ Rachel Olúwarẹ̀mílẹ́kún Ọmọlé tí í ṣe ìyàwó rẹ̀. Ó ní kí Olúwa tu ìdílé àwọn olóògbé àti ìjọ lápapọ̀ nínú. Ẹni ọ̀wọ̀ Ọmọlé sọ wípé ìròyìn náà ló dé sétígbọ̀ òun nípasẹ̀ ọ̀gbẹ́ni Sunday Bakare, ọ̀kan lára àwọn olùfarakásá tó móríwọ́ kúrò nígbèkùn lẹ́yìn tó lò ju oṣù kan lọ pẹ̀lú àwọn ajínigbé. Gẹ́gẹ́ bó ṣe wí, Bakare fi tó ìjọ létí pé 5 lára àwọn olùfarakásá tó jẹ́ jíjígbé ti kú nígbà tí àwọn 3 yòókù sì ṣẹ́kù sí àkàtà wọn. Ó sọ wípé àwọn kan lára àwọn olùfarakásá náà ní àìlera ń bá fínra tí wọ́n sì ń lo oògùn lọ́wọ́, ṣùgbọ́n tí àwọn ajínigbé-agbébọn náà kò fún wọn láàyè láti lo àwọn oògùn wọn. Àwọn kan tí ọ̀rọ̀ ìdúnàdúrà sójú wọn ti ṣáájú jẹ́ kó di mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí àwọn olùfarakásá ti jẹ́ fífi tó létí nípa ikú wọn, bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ni kò tí ì hàn dé sẹ́nikẹ́ni. A ó rántí pé ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún ló wáyé lọ́jọ́ 22 oṣù kẹta lásìkò tí wọ́n yabo ṣọ́ọ̀ṣì kan lákòókò ìjọsìn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ níbi tí àwọn olùjọsìn ti sá àsálà fún ẹ̀mí ara wọn ní tipátipá ṣáájú kí wọ́n tó jí àwọn olùjọsìn 8 sá lọ wọnú aginjù tó súnmọ́ agbègbè náà lọ. Lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípìnlẹ̀ Ọ̀yọ́, tí ẹ bá gbé ìgbésẹ̀ láti pa àwọn agbésùnmọ̀mí náà run, ó lè yọrí sí pípa àwọn ọmọdé tó wà níbẹ̀ run. Akpabio ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí fídíò náà tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ìkànnì amóhùnmáwòrán TV Platinum lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù kẹfà ọdún 2026, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà Godswill Akpabio ti kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láìpẹ́ yìí nípìnlẹ̀ Ọ̀yọ́, níbi tí àwọn adìyàmọ́ra agbébọn ti ṣèkọlù sáwọn iléèwé níjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ gbé sá lọ. Àwọn iléèwé tó fara káásá náà ní Community High School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yawọta Baptist School ni wọ́n ṣe kòńgẹ́ ìkọlù àwọn agbébọn tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ sá lọ. Ìṣẹ̀lẹ̀ náà ló ti tẹ̀síwájú láti máa kọ àwọn èèyàn lóminú tí àníyàn àti ìfẹ̀hónúhàn sì ń gbilẹ̀ sí i jákèjádò orílẹ̀-èdè bí ìgbésẹ̀ ètò ààbò ṣe ń jẹ́ ti tẹpamọ́ lójúnà láti ṣàwárí àwọn olùfarakásá náà. Ẹni tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, Akpabio, fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn mọ̀lẹ́bí olùfarakásá. Ó fi dá wọn lójú pé ìjọba ń ṣiṣẹ́ láti rí i dájú pé àwọn olùfarakásá tó jẹ́ jíjígbé náà darí padà dé láyọ̀ àtàlàáfíà. Ó jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ààbò ń lọ lọ́wọ́ àti pé àwọn aláṣẹ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí iṣẹ́ ààbò ìtúsílẹ̀ àwọn olùfarakásá torí pẹ̀lẹ́ lakọ̀ ó labò lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ burúkú míì. Ọkùnrin 8 fi tipá bá ọmọdébìnrin ọmọ ọdún 16 lájọṣepọ̀ nípínlẹ̀ Anambra. Ìjọba ìpínlẹ̀ Anambra ti ṣèlérí láti rí dájú pé ìdájọ́ òdodo wà fún ọmọdébìnrin náà ọmọ ọdún 16 tí àwọn ọkùnrin 8 gbìmọ̀ pọ̀ láti bá a lò pọ̀ títí kan alágbàtọ́ ọmọdébìnrin náà nílùú Nọfịa níjọba ìbílẹ̀ Njikọka nípínlẹ̀ náà. Kọmíṣánná fọ́rọ̀ obìnrin àti ọ̀rọ̀ ìtọ́jú àwùjọ nípínlẹ̀ náà Esther Onyekesi ló sọ èyí nígbà tí àwọn olùfarakásá tí wọ́n forúkọ bò láṣìírí jẹ́ mímú wá sí ọ́fíìsì rẹ̀ ní Ọ̀kà lọ́jọ́bọ̀ Thursday. Onyekesi tó ń sọ̀rọ̀ tomijé lójú jẹ́jẹ́ láti rí dájú pé gbogbo àwọn aṣeláàbí náà tó lọ́wọ́ nínú ìwà burúkú náà jẹ́ fífojú winá òfin lójúnà láti jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíràn. Kọmíṣánná, ẹni tó ń kàánú nígbà tí wọ́n mú olùfarakásá náà wá sí ọ́fíìsì rẹ̀, fi àìdùnnú ọkàn àti ìbínú rẹ̀ hàn lórí ìrírí burúkú tí ọmọdébìnrin náà ti faradà lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n fi ọkàn tán pé kí wọ́n máa dáàbò bo ọmọdébìnrin náà. Èsì àyẹ̀wò ìlera tí wọ́n gbé kalẹ̀ síwájú kọmíṣánná fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọdébìnrin náà ti ní oyún oṣù 2 gẹ́gẹ́ bí àbájáde ìfipábánilòpọ̀ lemọ́lemọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ fífi tó kọmíṣánná létí nípasẹ̀ àlùfáà ìjọ àgùdà láti Nọfịa, ẹni tó dá sí ọ̀rọ̀ náà lẹ́yìn tó fetí gbọ́ ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ náà. Oyèkésì sọ wípé ìjọba ìpínlẹ̀ koro ojú sí ìwà burúkú yìí gan-an ni àti pé iléeṣẹ́ ìjọba
yóò rí dájú pé gbogbo àwọn aṣeláàbí náà tó lọ́wọ́ nínú ìwà ìfipábánilòpọ̀ náà jẹ́ fífi ojú winá òfin láti jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíín. Wọ́n pàrọwà fún àwọn ọkùnrin láti máa dáàbò bo àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọdébìnrin dípò lílo àǹfààní láti máa ṣe àṣemáṣe pẹ̀lú wọn. Iléeṣẹ́ náà fi dá olùfarakásá náà lójú nípa ààbò rẹ̀ tó sì ṣèlérí láti mójútó ẹjọ́ náà láti rí dájú pé ìdájọ́ òdodo farahàn. Nígbà tó ń ṣàlàyé ohun tójú rẹ̀ rí, olùfarakásá náà sọ wípé alágbàtọ́ òun máa ń fi tipátipá bá òun lòpọ̀ lálaalẹ́. Lẹ́yìn náà làwọn ọkùnrin míì darapọ̀ nípa bíbá òun lájọṣepọ̀. Ó sọ wípé aláàánú Samaria kan ló ṣàtọ́nà ìdóòlà òun kúrò lọ́wọ́ àwọn aṣeláàbí tó ń fi tipá bá a lájọṣepọ̀ lọ́sẹ̀ tó kọjá, lẹ́yìn tí wọ́n ti fi ìgbóró òfin gbé àwọn aṣeláàbí kan ṣáájú kí wọ́n tó mú òun wá sí ọ́fíìsì kọmíṣánná fún ààbò. Olùfarakásá náà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé ìyàwó alágbàtọ́ òun ní àìsàn rọparọsẹ̀, nítorí náà kò láǹfààní láti dá sí ìṣẹ̀lẹ̀ náà. Olùfarakásá sọ fún kọmíṣánná pé àwọn agbófinró ní àgọ́ ọlọ́pàá Nafia ti náwó gan méjì nínú àwọn afurasí mẹ́jọ, nígbà tí àwọn mẹ́fà tó ṣẹ́kù sì ti na pápá bora. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹjọ́ náà ló ti wà lábẹ́ ìṣàkóso àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Nafia. Àwọn agbébọn ṣèkọlù sí alága ẹgbẹ́ òṣèlú Accord Party Asiri Awon ní ìjọba ìbílẹ̀ Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Alága ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìjọba ìbílẹ̀ Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Asiri Awon tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Bàbá Ìsìlá, tí ń jà fún ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àwọn afurasí agbébọn sí iná ìbọn bolẹ̀ sí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìkọlù kan ní Òṣogbo. Ìkọlù náà ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 10:10 9:50 PM lọ́jọ́rú ní ìtòsí Community Bank ní agbègbè MDS ní Òṣogbo. Ìṣẹ̀lẹ̀ náà fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ láàrin àwọn olùgbé nígbà tí àwọn agbébọn tó hùwà ìkà náà yin ọ̀pọ̀lọpọ̀ ìbọn sí ọkọ̀ Ajíbọ́lá. Sahara Reporters gbọ́ pé àwọn agbébọn náà yin ìbọn léraléra sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla aláwọ̀ búlù tí Ajíbọ́lá àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wà nínú rẹ̀, tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ ta ìbọn ba ara ọkọ̀ náà jẹ́. Àwọn oṣojú mi kúrú sọ pé ìṣẹ̀lẹ̀ náà dàbí ohun tí wọ́n ti ń palẹ̀mọ́ fún dáadáa tẹ́lẹ̀. Wọ́n sọ pé Ajíbọ́lá farapa gidi gan nínú ìkọlù náà, wọ́n sì gbé e lọ sí ilé ìwòsàn yunifásítì ìpínlẹ̀ Ọ̀ṣun Uni-Ọ̀ṣun Teaching Hospital Òṣogbo, níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́. Ọ̀kan lára àwọn tó wà nínú ọkọ̀ náà tí ó ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ sọ pé lálẹ́ ọjọ́ náà à ń bọ̀ láti agbègbè MDS ní Òṣogbo ní nǹkan bíi aago 10:10 alẹ́, nígbà tí àwọn ọkùnrin kan bẹ̀rẹ̀ sí ń lé wa tí wọ́n sì yin ìbọn sí wa nínú ọkọ̀. Síbẹ̀ a rí ọ̀nà sá lọ sí àgọ́ ọlọ́pàá Dùgbẹ̀ Division Headquarter ní Òṣogbo, níbi tí a ti wá ààbò kí àwọn agbébọn náà tó sá lọ. Ó tún fi kún un pé a jábọ̀ ìṣẹ̀lẹ̀ náà fún àwọn ọlọ́pàá. Lẹ́yìn náà a yára gbé Honorable Asiri Awon ẹni tí ó farapa gidi lọ sí ilé ìwòsàn Uni-Ọ̀ṣun ní Òṣogbo, níbi tí ó ti ń gba ìtọ́jú báyìí. Nígbà tí ó fèsì sí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná fún ìròyìn gbogbogbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lápọ̀ Álímì kóró ojú sí ìṣẹ̀lẹ̀ náà. Ó sì ké sí àwọn iléeṣẹ́ ààbò láti rí i dájú pé wọ́n mú àwọn afurasí náà kí wọ́n sì fojú winá òfin. Álímì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí ó kù díẹ̀ káàtó. Ó sì rọ àwọn ọlọ́pàá láti ṣe ìwádìí tó péye pẹ̀lú òdodo. Ó sọ pé à ń pe àwọn ọlọ́pàá láti ṣe iṣẹ́ ìwádìí yìí ní ọ̀nà tó tọ́ láìsí ojúsàájú, kí wọ́n sì ṣàwárí àwọn tí wọ́n wà nídìí ìkọlù náà, èyí tó fi hàn pé ó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Síbẹ̀ títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kò tí ì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, níwọ̀n bí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abiodun Ojelabi Sakaraya kò ṣe gbé àwọn ìpè fóònù rẹ̀. Láàrin gbogbo èyí, ìṣẹ̀lẹ̀ náà ti mú kí ìbànújẹ́ àti ìbẹ̀rù nípa ìwà ipá òṣèlú àti àìní ààbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun túbọ̀ pọ̀ sí i. Àjọ panápaná yọ òkú ọkùnrin kan tó kú sínú kànga lákòókò tó ń gbìyànjú láti yọ fóònù rẹ̀ tó bọ́ sínú kànga nípínlẹ̀ Kánò.
ọkùnrin kan ẹni ọdún márùndínláàádọ́ta 45 years Yusuf Usman ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó kó sínú kànga kan nígbà tó ń gbìyànjú láti yọ fóònù alágbèéká rẹ̀ jáde ní ìlú Kwa ní agbègbè ìjọba ìbílẹ̀ Dawakintofa ní ìpínlẹ̀ Kano. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́rú, wọ́n sì fi ìròyìn náà tó àwọn àjọ panápaná ìpínlẹ̀ Kano létí ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 13 òwúrọ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí alákòóso ìbánisọ̀rọ̀ ẹgbẹ́ náà ACFO Saminu Yusuf Abdullahi fi léde, ọ̀kan lára àwọn òṣìṣẹ́ panápaná náà Kabiru Tata ló fi ìṣẹ̀lẹ̀ náà tó wa létí. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n rán àwọn òṣìṣẹ́ panápaná lọ síbi ìṣẹ̀lẹ̀ náà láti olú iléeṣẹ́ wọn. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n rí i pé ọkùnrin náà ti kú sínú kànga. Wọ́n sọ pé olùfarakásá náà wọ inú kànga nígbà tó ń gbìyànjú láti yọ fóònù alágbèéká rẹ̀ tó bọ́ sínú kànga, ṣùgbọ́n tí kò lè jáde mọ́. Àwọn panápaná gbé e jáde kúrò nínú kànga náà, ṣùgbọ́n tí kò sí ẹ̀mí lára rẹ̀ mọ́. Lẹ́yìn náà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti kú, tí wọ́n sì sọ pé àìsí afẹ́fẹ́ tó péye àti ooru tó pọ̀ nínú kànga náà ló fa ikú rẹ̀. Lẹ́yìn náà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti kú, tí wọ́n sì sọ pé àìsí afẹ́fẹ́ tó péye àti ooru tó pọ̀ nínú kànga náà ló fa ikú rẹ̀. Lẹ́yìn náà wọ́n fi òkú Yusuf Usman lé olórí agbègbè Kwa Alhaji Mukhtar lọ́wọ́. Ẹgbẹ́ panápaná ìpínlẹ̀ Kano sọ pé ìwádìí fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí olóògbé náà gbìyànjú láti mú fóònù rẹ̀ jáde nínú kànga náà. Ní ìfèsì sí ìṣẹ̀lẹ̀ náà, olùdarí àjọ panápaná ìpínlẹ̀ Kano Alhaji Sani Anas kìlọ̀ fún àwọn aráàlú láti máa ṣe àkíyèsí ààbò ní àyíká àwọn kànga. Ó rọ àwọn olùgbé ìlú, pàápàá jùlọ àwọn òbí àti àwọn olórí àdúgbò láti rí i dájú pé wọ́n ń bo àwọn kànga wọn dáadáa, kí wọ́n sì dí àwọn kànga tí wọn ò lò mọ́ pa kí irú àjálù báyìí má bàa tún ṣẹlẹ̀.